Africa Content TV. Listen, abẹ́bẹ̀rẹ̀ ìbò president wa Aṣíwájú Bọ́lá Ahmed ìkọ́tánìkà sọ fún ọmọ ẹgbẹ́ voters card party card wa yẹn a máa identify ẹ̀ báyìí a dẹ̀ máa kára wa a mọ̀ fún àtàmì bí yìí nígbà tó wà ní ó lé 1000 òun ni bẹ́ẹ̀ kẹ́ ṣó pépà kan lè mọ̀ kó wà bàtà wá di débẹ̀ yẹn sì nísìn àwọn tó pé wá láti ẹgbẹ́ lọ́dún òyìn ìjọba rẹ̀ kíkẹ́ wọ́n sí ní ọdún gbé bánà ẹgbẹ́ dání yìí ẹbá nìkan tó kọ sáré tó ọkọ̀ ẹgbẹ́ wa ní ìgbìní èyí náà pàmárì ẹlẹ́gbẹ̀ẹ́ lọ́bẹ̀ òòtòun ló wà níbi ìbáyé sí so ààrẹ ń dẹ́gbà ní àkókò gbogbo apápátá níbí àdìbẹ́ dìbò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ bá bí bébà ẹ̀ sókè báyìí kẹ́yìn kámi àgbàbà gbé Ọ̀yọ́ Mande we shall stand Ọ̀yọ́ Mande we shall stand Ọ̀yọ́ Mande Ọ̀yọ́ Mande Ọ̀yọ́ Mande we shall stand Ọ̀yọ́ Mande we shall stand Ọ̀yọ́ Mande we shall stand Ọ̀yọ́ Mande Bọ́lá Ọ̀yọ́ Mande Bọ́lá Ọ̀yọ́ Mande we shall stand Ọ̀yọ́ Mande we shall stand Ọ̀yọ́ Mande we shall stand Ọ̀yọ́ Mande Bọ́lá Ọ̀yọ́ Mande Bọ́lá Ọ̀yọ́ Mande we shall stand. Èyí lọ́wọ́ ń bẹ lọ́wọ́ ń bẹ èyí lọ́wọ́ ń bẹ Aṣíwájú lẹ́lẹ́kejì o lọ́wọ́ lọ́wọ́ ń bẹ Aṣíwájú lẹ́lẹ́kejì o lọ́wọ́ lọ́wọ́ ń bẹ Aṣíwájú lẹ́lẹ́kejì lọ́wọ́ lọ́wọ́ ń bẹ. Oṣù kọ̀ọ̀kan. Ẹ máa gbọ́ APC àwọn àṣẹ wà ní Lagos State àlàpò opposition fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìhó Nàìjíríà náà wọn lọ opposition náà ni Aṣíwájú for president àdúgbò lọ́wọ́ yìí o ọwọ́ ní àbọ̀ wọlé. 2027 Aṣíwájú for second time. Aṣíwájú for second time. Finally, Ọ̀yọ́ Mande we shall stand. Ọ̀yọ́ Mande we shall stand. Ọ̀yọ́ Mande, Ọ̀yọ́ Mande, Ọ̀yọ́ Mande we shall stand. We shall stand. Ọ̀yọ́ Mande we shall stand. Ọ̀yọ́ Mande, Bọ́lá Ọ̀yọ́ Mande, Bọ́lá Ọ̀yọ́ Mande we shall stand. Ẹ ṣe mọ́, kó o korúkọ mọ́, ẹ máa lọ.